أذيق مرارة السقب شديد كذاك مرارة المرض صليد. نعم. يكذبه أولو الإلحاد دوما وهم لاموا كل اليوم لوما. الله أكبر كبيرا. أضيف إليه القاب شنيعا كمجنون وألفاظ فظيعا. أتدري أنه قد شج وجها وكسرت الأسنة بعد منها وأنواع المصائب لا تعد أصابت سيد الرسل أسعد أصابت سيد الرسل أسعد لئن تسأل لما ابتلي الرسول نعم أشد الابتلاء فما تقول أشد الابتلاء فما تقول يقينا ما ابتلى الله النبي والله ليخزيه فلا تعطي غبيا ليخزيه فلا تطع الغبيا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين محمد رسول الله صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين. أدوكم فún Ọlọ́run. Alhamdulillahi. Atọrọ kẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Àlékún kẹ́ Ọlọ́run, àlékún gẹ̀rẹ̀ Ọlọ́run dákun bá wa ṣe fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Gbogbo àwọn ará ilé àwọn sàhábà rẹ̀ Ọlọ́run dákun bá wa ṣe dáadáa fún wa. Àmín. Ọlá la ilaha illallah. Àmín. Ọlá Muhammadun Rasulullah sallallahu alayhi wa sallam. A kí àwọn òbí wa, àwọn àlùfáà wa Ọlọ́run dákun bá wa ṣe dáadáa fún wa. Àmín ya Allah. Ẹ̀san tí ó dá láyé àti lọ́jọ́ gbéda kìyàmọ̀ Ọlọ́run dákun bá wa san wọ́n. Àmín ya Allah. La hawla wala quwwata illa billahil aliyyil azim. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá láyé káyè tí ó ká ẹnì kọ̀ọ̀kan yín mọ́ Ọlọ́run dákun bá wa wà pẹ̀lú yín o. Àmín ya Allah. Ojú tẹ́ fi ń wò wá Ọlọ́run ò ní jẹ́ kó fọ́ láíláí. Àmín. Etí tẹ́ dẹ̀ fi ń gbọ́ wá Ọlọ́run ò ní jẹ́ kó di láíláí. Àmín ya Allah. Ọlọ́run wọlá ní oṣù Ramadan tá wà yìí gbogbo re tẹ́nì kọ̀ọ̀kan yín tẹ́ẹ̀ràn kan wájú Ọlọ́run bá wa ṣe fún yín. Àmín ya Allah. Gbogbo aburú tẹ́ fẹ́ kọ́ Ọlọ́run bá kó ká dànù fún yín Ọlọ́run bá wa ká dànù fún yín. Àmín. Ọlá la ilaha illallah. Àmín. Ọlá Muhammadun Rasulullah sallallahu alayhi wa sallam. Ẹ̀rí eléyìí ní ìtẹ̀síwájú lórí ètò wa tá ń bá lọ. Àlàyé tá ń ṣe nípa al-ibarul mustafadatu min masa'ibir rasul sallallahu alayhi wa sallam fi hayati ash-sharifa. Fa'tabiru ya ulil absar. Tí a ń sọ wípé ní àwọn ìwòye tá a lè ṣàǹfààní ń bẹ nípa àwọn àdánwò t'Ọlọ́run fi kan Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà tá Ànábì náà ń ṣẹ̀mí láyé. Àwa ní kí àwa náà wá wòye sí o. Gbogbo ẹni tó bá lójú kó náà wòye sí. Ìwọ tó bá ní tí ẹ pọ̀ pé t'Ọlọ́run bá fi kàn ọ́ pọ̀. Ìwọ náà wọ́n tó ṣe Ànábì wa Muhammad wọ́n tá ti ń sọ bọ̀ láti jọ́ yìí. Sallallahu alayhi wa sallam. Ìwọ tó bá ní àmì wò t'Ọlọ́run bá fi mì ọ́ wò pọ̀. Ìwọ náà kẹ́kọ̀ọ́ wá jókòó kọ́ kẹ́kọ̀ọ́ lára Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa Kọ́ sallam. ohun tójú Ànábì wa Muhammad rí. Kọ́ lè wá lè túra àti ẹ náà lọ́kàn. Kọ́ ọmọ bí wọn náà ṣe máa lò. Nínú ọ̀ntà Ànábì wa Muhammad rí bí ta wá dé àfáwà kún fání. Yakumullahu. Yukadhibuhu. Ulul alhadi dauman. Yukadhibuhu ulul ilhadi dauman. Yukadhibuhu ulul
الإلحاد دوما وهم لاموه كل اليوم لوما. àwọn ulul ilhad àwọn ẹlẹ́bọ tán ní òsọ́lọ́n tí wọn ò gbọ́ lọ́n gbọ́ nínú àdánwò tá Ànábì tún face challenges tó face lórí pé ó gbé sí Ọlọ́run ọba dání tó jẹ́ pé ní Ọlọ́run ọba ló rán iṣẹ́ ó dẹ̀ gbé iṣẹ́ yẹn ó lọ gbé báwọn jàmá àwọn àlùmọ̀ rẹ̀ pé kí wọ́n tẹ́wọ́ gbà àwọn kódà àwọn tó tún súnmọ́ Ànábì Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn ẹbí ẹ̀ nínú àwọn ìran rẹ̀ àwọn náà tún kàn ń takò Ànábì tó ní irọ́ nípa yukadhibuhu wọ́n pa Ànábì nírọ́ ulul ilhadi dawma. àwọn àtúnjẹ́ ọmọ lórí pé wọ́n pè ń rọ́ nìkan wahum lamuhu kullal yawmi lawma. ojoojúmọ́ bílẹ̀ tí ń sùn wọ́n tún bú Ànábì wọ́n tún máa bú ni wọ́n máa bú ni kò sí irú èébú tí wọ́n ò bú tán kò sí irú gbogbo tó gbé dání wọ́n pè ń rọ́ mọ́ lọ́wọ́ wọ́n ní ẹ má gbàgbọ́ o ẹ má gbà fún ṣèṣù ti àdánwò kan nìyẹn tó jẹ́ pé ní ó tó kó súnyàn gan pé Ọlọ́run ṣe bọ́ Ọlọ́run rán mi iṣẹ́ ní ìṣe mọ́ wọn Ànábì tún gba gbogbo ẹ̀ pé àníṣe iṣẹ́ tọ́lọ́run bá gbé fún aya ní dẹ́yìn bẹ́ẹ̀ Ànábì sì tún ṣe lọ́bọ́lọ́ ti ran udifa ilayhi alikobun shani'an kamajinuni wa alfadhin fadhi'an kamajinuni wa alfadhin fadhi'an. udifa ilayhi alikobun shani'an àwọn ọkọ̀ bú àwọn alákàbí bú ọkọ̀ tí wọ́n sọ Ànábì náà tún pé gbogbo orúkọ bú láyé pátá iná tó fi ń pè Ànábì wa Muhammad alikobun shani'an. wọ́n wá mọ́ wá pé ló kọ́ òkúdání wèrè ní kàmájẹnúni wà alifadhin fadhi'an. kàmájẹnúni gẹ́gẹ́ bí wọ́n pè Ànábì wèrè ìwọ náà tí wọ́n náà gbé sí Ọlọ́run ọba dání ṣé bí èbú wọn bu ọ́n díẹ̀ tó ti wá lọ sí Ọlọ́run mọ́tọ́ ni ẹ tí a mọ́ tẹ̀ pè mí láàfà gan mọ́ ẹ mọ́ pè mí ní kinní kan wọ́n pè ọbẹ̀ ọ́ rí àwọn Ànábì Ọlọ́run náà rí tó ju tiẹ̀ lọ wọ́n ṣe sùúrù lórí ẹ̀ ni. kàmájẹnúni wà alifadhin fadhi'an. ṣé bí náà àwọn ẹlẹ́bọn ashkol qawm wọ́n gbà àbúnú àbí Mu'ayt tí ojú tó jẹ́ tán pè ní ashkol qawm ṣé bó ní tó náà fojú Ànábì Muhammad rí gbogbo Ànábì ṣe sùúrù ní so ìwọ tí wọ́n náà bá gbéṣẹ́ dáwà dání tó bá já àfa ọ́ di oríṣiríṣi tó bá ti jó lódodo o tó jẹ́ pé òdodo lọ ń sọ tọ́lọ́run ọba fi rán Ànábì ọ̀sán tá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó gbé wá ọlọ́ alukurani ọlọ́ ahadith ó ti lọ́ta tó pọ̀nù bí wọ́n ti máa sọ àìdáǹpa rẹ̀ nìyẹn wọ́n fún ọ lóríṣiríṣi ọkọ ṣùgbọ́n wọ́n tó ọmọ pé òdodo lọ gbé dání yẹn ìwọ lọ níjẹ́kẹsẹ̀ rẹ̀ ó yẹ ìwọ wàá dúró lórí òótọ́ ọ̀rọ̀ yẹn ó sì máa ba lọ bẹ́ẹ̀ bánàbí náà ṣe jẹ́kẹsẹ̀ rẹ̀ ó yẹ nìyẹn. atadiri anahu kadishu jawajahan Allahu akbar wa kusiratil asinatu ba'du minha. sọ ti ẹ mọ̀ ìwọ àfa. atadiri anahu kadishu jawajahan. ṣe bí ọ̀rọ̀ lásán wọ́n sọ sí ọ tó ti ní ọkùn kátàlí jáde àbí kìnnìkan ọgbà ni Ọlọ́run ló níyẹn ó wáyé ń bẹ̀ òun. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam atadiri anahu kadishu jawajahan. sọ ma pé ní Ànábì wọ́n gún ní ojú báyìí níbi ìwà gbangba ojú rẹ̀ sọ pé gún lọ́kọ̀ ńbẹ̀ nítorí pé ní àìlá ikẹlìmọ́tìlá torí pé a fẹ́ gbé gbólóhùn Ọlọ́run bá tóbi a fẹ́ jí sí Ọlọ́run wọ́n gún Ànábì wájú orí. kadishu jawajahan wa kusiratil asinatu ba'du minha. kódà eyín Ànábì wọ́n tún rún rùbáyà rẹ̀ wọ́n tún rùn lórí pé a fẹ́ jíṣẹ́ tọ́lọ́run torí tó gbogbo àdánwò tá Ànábì tún fèsì yìí kò tún sọ pé à ń fèsì Ọlọ́run lẹ̀ ó tún dúró tì náà ni. wà kó sẹ́rọ̀ sí àsìnàtú ba'du minha. Ànábì tó yẹ pé ní kò sí oríṣiríṣi àrà tọ́lọ́run ọba òfun lágbára àti dá tó jẹ́ pé ní mọ́mẹ́ntì yẹn Ọlọ́run lè yọ̀ǹda fún pé gbogbo àwọn tí wọ́n fẹ́ dojú ìjà kan kó ní kí gbogbo wọn ó parun kí wọ́n sì máa parun lójú ẹsẹ̀ Ọlọ́run fún lágbára bẹ́ẹ̀ Ànábì ló lágbára àti lò bẹ́ẹ̀ ṣùgbọ́n ó tún ṣe sùúrù náà ni mélòó ni agbára gbogbo wọn. Ànábì àṣẹ kan péré náà ní tí nǹkan ó sì ṣe gbogbo wọn ṣùgbọ́n Ànábì tún ṣe sùúrù pé tọ̀ eléyìí náà kó lè máa jẹ́kọ̀ọ́ fáwọn tí ó máa gbaṣẹ́ lẹ́yìn ẹ̀ tó gbowó tí wọ́n náà gbéṣẹ́ dáhùn àdá ní máa tó tí ìwọ náà bá ń rí ẹ̀gbìn kan lójú ọ̀nà pé à ń pèpè sójú ọ̀nà tọ́lọ́hun ìwọ náà máa rántí irú àwọn eléyìí tó ṣẹlẹ̀ sí Ànábì ó wá máa mú mọ́ra bẹ́ẹ̀ ó wá gbà bẹ́ẹ̀ torí oríire tó fẹ́ padà rí lọ́dọ̀ Ọlọ́run
ìwọ náà fi gbà mọ́ra bẹ́ẹ̀ وأنواع المصائب لا تعد أصابت سيد الرسل أسعد أصابت سيد الرسل أسعد وأنواع المصائب لا تعد ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsíbà àwọn àdánwò téèyàn ò tún lè kà tá a lè sọ̀nka rẹ̀ ló tún wò téèyàn ò lè kà tán ló bá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tá a lè kà tán mélòó la fẹ́ kà ń bẹ̀ mélòó la fẹ́ sọ gan tó sì jẹ́ pé ní gbogbo ẹ̀ ló tó wòye sí gbogbo ẹ̀ ló láǹfààní nínú téèyàn ó tún máa kẹ́kọ̀ọ́ mẹ́ àsọ́bà sayyida rusuli As-A.W wọ́n sáàdù mẹ́nu ọ̀gbọ́n àfàkùn fáyín pé wọ́n sáàdù ó tí ń bá sọ̀rọ̀ yìí wọ́n náà gbọ́ ó gbà nábì kan bá nábì púpọ̀ ṣé ẹ kẹ́kọ̀ọ́ látara bẹ̀ ni táwọn kan mo ti sọ náà yìí pé ní gbogbo nǹkan tí ó ṣe ànábì tí èèyàn bá ń sọ gbogbo ẹ̀yìn ó sì máa sunkún báyìí ẹ sì máa sunkún wọ́ọ̀rùwọ́ọ̀rù so kí ló fẹ́ sọ kó sí ọ́nú ayé tí ó sànábì wa Muhammad sallallahu alaihi wasallam so kẹ́kọ̀ọ́ mbẹ́ la intusi lima butuli ya rasulu ashadal ibtilai fama takulu ashadal ibtilai fama takulu sọ pé a ti kọjú sí sáàdù à ń bá sọ̀rọ̀ àbí ayakumula mo ṣe kọjú sí wọn náà pé kún fani ayakumula àbí la intusi tán bá wá bí ọ léèrè lima butuli ya rasulu gbogbo tí wọn náà ń wò mí nísì tó ń gbọ́ mi tán bá bí ó léèrè pé torí kí náà fi dán Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam náà fi dán wò ní àdánwò tó tóbi ẹ torí gbogbo èèyàn tẹ́yìn náà bá ń gbọ́ bu ẹ mọ̀ pé kí ló dé kí ló ra ń gbọ́ Ọlọ́run kí ló ṣe kí ní ti pọ̀ jù ṣùgbọ́n tán bá bí ìwọ náà léèrè fáwọn tẹ̀kùlù kí ló fi fún ọ lẹ́sìn kí ló fẹ́ sọ pé n tó fàárẹ̀ ashadali ibutilayi fama takulu o ṣeun ashadali ibutilayi fama takulu yaqina mabutalallahu nabiya o ṣeun liyukhziyahu fala tu'il gabiya liyukhziyahu fala tu'il gabiya so yaqinan in tó dájú ni pé famabutuliyallahu nabiya Ọlọ́run ò fi àdánwò kan Ànábì bó ti fi kàn ún liyukhziyahu pé a tó fẹ́ dójú tì no kì í ṣe pé nítorí pé Ọlọ́run fẹ́ yẹ̀yẹ́ Ànábì ní fi ń ṣe gbogbo yẹn fún kì í ṣe pé fẹ́ dójú tì gbogbo ibi tí wọ́n ti lọ dá kíní ràkúnmí gbogbo ìfúnrakúnmí àpòlùkẹ́ ràkúnmí tí wọ́n lọ dá gbọ́ Ànábì mọ́lẹ̀ tán fẹ́ fi yẹ̀yẹ́ Ànábì kì í ṣe pé Ọlọ́run bá rí àdánwò yẹn bọ̀ kì í ṣe wípé ní bóyá Ọlọ́run fẹ́ fi gbogbo yẹn náà kì í ṣe pé ó fẹ́ fi fànábì ṣẹ̀sìn kọ́ kì í ṣe pé ó fẹ́ fi dójú tì kọ́. liyukhziyahu fala tuti'il ghabiya má tuti'il ghabiya má tẹ̀lé òpònú èèyàn tí ó máa fẹ́ sọ bẹ́ẹ̀ torí àwọn òpònú mi bẹ́ẹ̀ nínú ayé tí wọ́n máa sọ kí wọ́n ṣe bẹ́ẹ̀ lánàbì yín ni nǹkan báyìí ṣe lè wá ṣẹlẹ̀ sí ṣe bẹ́ẹ̀ lánàá ṣe bẹ́ẹ̀ lọ́lọ́run ló ránṣẹ́ ni nǹkan báyìí ṣe lè wá ṣẹlẹ̀ sí Ọlọ́run ṣe lè wá dán wò báyìí nǹkan báyìí ṣe lè wá sọ òpònú láyé tí bá ń sọ bẹ́ẹ̀ kò yé ni ọ̀rọ̀ òye ni Ọlọ́run ọba tó máa fi yẹn ṣe tẹ́sítì fún Ànábì ó ní dì ó ní reason. alam ta'lam bi anna al-ajra yu'ta ala qadri al-bala'i fa kasharitan ala qadri al-bala'i fa kasharitan alam ta'lam bi anna al-ajra yu'ta alam ta'lam bi anna al-ajra yu'ta ala qadri al-bala'i fa kasharitan ala qadri al-bala'i fa kasharitan. kíní kan ni òye ọ sọmọ ìpè ní ẹ̀san tọ́lọ́run bá máa ń san ẹ̀dá ládá téèyàn tún máa ń gbà lórí pọ́lọ́run fi àdánwò kan bá àdánwò èèyàn bá ti pọ̀ tó ni ládá rẹ̀ ó sì pọ̀ tó. Allah. bádánwò èèyàn bá ti pọ̀ tó ìní ládàá rẹ̀ ó sì ṣe kíni. a ti ka hadith kan síwájú pé lórí bí àdánwò èèyàn bá ṣe bí bẹ́sìn èèyàn bá ṣe pọ̀ tó iná ni yóò ṣe rádánwò tó bó bá ṣe wá rádánwò tó náà ni ládàá tó gbà wájú Ọlọ́run bó ṣe pọ̀ tó. sọ ala qadril bala fahaka ṣàtọ̀ méjèèmù kan yẹn wọn náà gbà mú tó gbẹ́ tàdánwò nǹkan yẹn wọ́n ń gba ládàá lórí àdánwò tó Ọlọ́run bá fi ń kàn wọ́n tán bá ṣe sùúrù tán dẹ́ gbà fọ́lọ́run bá lórí ẹ̀ èyí ó tún gba ládàá lórí ẹ̀ ni. لكي يبقى النبي وجل أجرا وأعظم من جميع الناس قدرا
so àṣírí tí wọ́n bẹ́ẹ̀ ni. likay yabqa an-nabiyyu ajalla ajran. nínú gbogbo àwọn ànábì Ọlọ́run pátá tọ́lọ́run bá dá gbogbo ẹ̀dá tọ́lọ́run bá dá pátá in tó fà tádánwò ànábì fi pọ̀ jù ìwòye tó fẹ́ kọ́ ẹ̀rí bẹ́ẹ̀ nìyẹn o ó ní wípé ní kánábì ò lè remain lẹ́nu tó jẹ́ pé ní ládàá rẹ̀ ó pọ̀ jù wájú Ọlọ́run. ọ̀gbọ́n àfàkúnfà ni. wa a'zama min jami'in nasi qadran. kó ń díwọ̀n ànábì ó tún lè pọ̀ jù lọ́dọ̀ Ọlọ́run kó má sí èèyàn kan tí ó ní ládàá ju ànábì lọ́wájú Ọlọ́run bá fi wọlé ìdánwò. pé bá dánwò yín bá ti pọ̀ tó ilẹ̀ san tí màá san yín ó pọ̀ tó ṣe bọ́ọ̀lù ní àyà Kùránì ta kà pé wọ́n bá ṣeré sọ̀bìrì. bashirin sabirina alladhina idha asabatihum musibatun qalu inna lillahi wa inna ilayhi raji'un. ulaika alayhim salawatu min rabbihim wa rahma. ulaika alayhim salawatullahi min rabbihim wa rahmatun. so wọ́n wípé ní ìkẹ́ni so torí kó mọ̀ àṣírí tí ń bẹ́ẹ̀ nìyẹn fún ọ tí ò bá yé torí kó má jẹ́ pé ẹnìkan yóò wá tún ní ládájú ànábì lọ in ló jẹ́ kójú ànábì rí oríṣiríṣi sí wọn náà wá lè ṣe sùúrù lórí àdánwò tó ká nípa ọba mẹ́ẹ̀sán tí ń bẹ lórí rẹ̀ ní bọ́ọ̀lọ́run ṣe mọ̀ọ́mọ̀ febi pọ́n kí ṣe pọ́lọ́ ọba ò rí ẹ ó mọ̀ọ́mọ̀ febi pọ́n ni bó ṣe wá febi pọ́n tí wọ́n bá wá ṣe sùúrù lórí ebi tó fi pọ́n tó ṣe sùúrù lórí rẹ̀ tó sì wá ràn lọ́wọ́ Ọlọ́run yóò wá fún ládá lórí ẹ Ọlọ́run wá san lẹ́san pé ẹ fún ládá bó ṣe fà àìsàn kan bí ó ṣe jẹ́ ọkọ̀ orówó náà bí ti jíbó bí ó ti ń fi àwọn àdánwò kọ̀ọ̀kan tó rò ó pé tiẹ̀ pọ̀ jù nú ayé bí ṣe fi ń kọ́ ọ̀hún tó o bá ń ṣe sùúrù lórí ẹ̀ Ọlọ́run fẹ́ fi fún ọ ládàá ni a ti yanjú èyí tó jẹ́ pé ní èèyàn fi máa rí dẹ̀ra àti tó jẹ́ pé ní èèyàn ń jẹ̀yà ẹ̀ṣẹ̀ tó ṣe a ti yanjú yẹn ní àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa tó kọjá so ṣùgbọ́n àṣírí tí ń bẹ bí tànàbì ilẹ̀ gbọ̀n. àtàtìwù mọ̀sọ̀ ibùn fàbíà bùtàláwù bàdíhùn lè ká òní kọ́líkùnà líláwù. so reason nìyẹn àtàtìwù mọ̀sọ̀ ibùn fàbíà bùtàláwù. tí oríṣiríṣi àdánwò fi wá bá nẹ́bùwà Muhammad fàbíà bùtàláwù so pẹ̀lú yẹn náà lọ́lọ́run wá fi wá dá nàbí wò pé afẹ́ fi fún ládàá nìyẹn ni àsìfẹ́ kẹ́ni kankan nú àwọn èèyàn kó ju ọ lọ lẹ́san wájú àwọn Ọlọ́run. bàdíhùn lè ká òní kọ́líkùnà líláwù. so olúwa wa badi'ul kawn khaliquna al-ilah in tó fi dá Ànábì wò Olúwa wa in tó fi dá Ànábì nánu. bizil baliwa tafattaratil qulub la ilaha illallah biha aidan tada'alati dhunub. so kíní kan tá fẹ́ kẹ́ dìmú ni ẹ gbọ́ àfàkúnfà ni gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa tọ́lọ́run bá ń fa àdánwò Ọlọ́run lè máa fi àdánwò kàn ọ́ lọ́wọ́ bizil baliwa kò sí ẹni tọ́lọ́run ọba yìí dánwò so ètò bá kàn ọ́ lọ́wọ́ báyìí bizil balwa pẹ̀lú àwọn àdánwò tá a wá lọ́lọ́run fi kàn Ànábì wa Muhammad. tafattaratil qulub. àwọn ọkàn ó wà broken. ọgbọ́ ọkàn wọn àṣekínni ó wà broken. wọ́n ní ó break heart ẹ̀ so àwọn àdánwò yẹn ó break heart Ànábì wa Muhammad náà. sallallahu alayhi wa sallam. ṣùgbọ́n Ànábì dúró digbí ọgbọ́ so kò sí bí ẹni àdánwò àmìwò kankan ó ṣe báyàn tí ọkàn èèyàn ò ní wà broken tí ò ní fọ́ tafattaratil qulub. àwọn ọkàn fọ́ pẹ́ gbogbo lè ṣe ronú sí yẹn tọ́kàn ò ní fọ́ pẹ́ tí ìbànújẹ́ ò ní wọ bẹ́ẹ̀. so bá dánwò ṣe wá jẹ́ ní tí máa fọ́ ni lọ́kàn pẹ́ tí máa break heart èèyàn. bẹ́ẹ̀ tàdọ̀ alati dhunub. so pẹ̀lú àwọn àdánwò yẹn náà bákan náà tàdọ̀ alati dhunub àwọn ẹ̀ṣẹ̀ tí yẹn bá ń dá náà ilé fi máa lẹ lọ́nà fi máa parẹ́ fún yàn pé ó dáa torí àdánwò tá a fi kàn ẹ̀pẹ̀sẹ̀ lé rẹ fún torí àdánwò tá a fi kàn ẹ bá fi nù ẹ̀ṣẹ̀ lé inú Ọlọ́run wa tún máa ṣe bẹ́ẹ̀ fún yàn ẹ̀ tá àdánwò dúró fún nù. sọdíkì kun ani dunya fatina wala tamikus ala libali wa hazina. sọdíkì ìwọ ọ̀rẹ́ mi tí mo ń bá sọ̀rọ̀ yìí. kun ani dunya fatina. ìwọ ọmọ ìyá mi tí mo ń bá sọ̀rọ̀ yìí ìwọ tó ń wò mí lásìkò yìí tó ń gbọ́ mi lásìkò yìí gbogbo bí kíbi àyèkáyè tó bá wà tó ti ń gbọ́ mi sọdíkì. kun ani dunya fatina. kun fatinan ani dunya nípa ayé tá ń lò yìí ayé tọ́lọ́run bá ti dá wa sí tó yẹ pé ọba ara rẹ̀ ń bẹ̀ kò sọ́gbọ́n tó fẹ́ dá sí ọtí bára rẹ̀ ń bẹ̀ wọ́n ni ó wá gbọ́n kọ́ ọmọ bá ti lo ayé má jẹ́ kí oore olóore kó máa yán ọ lójújù gba ń tọ́lọ́run bá ṣe fún ọkọ yọnu sí ìwọ ìyẹn lọ́ fi máa fi ìfọ̀kànbalẹ̀ lo ayé rẹ̀ ọdọ́dẹ kan wọ́n spray owó Ọlọ́run bò dẹ̀ kẹ́wọ́ débẹ̀ ìwọ gba tiẹ̀ ó gba kádàrá tiẹ̀ dédé tọ́lọ́run bá ṣe fún wọn náà ìwọ náà máa dúpẹ́ lórí ẹ̀
sọrí gàrí tó mu ìjọ tó bá ti ráwọn tí ń jẹ ṣàwámà tí wọ́n ń jẹ kínní gàrí yẹn ó mu tiẹ̀ tó tún wá sí alhamdulillah so èèyàn gbọ́n pa ayé nìyẹn ó wàá máa fìbẹ́ lọ́wọ́ bá kún so situation yẹn yóò wá padà wá change ṣiṣẹ́ yìí kẹ́ níwà náà wàá máa sọ kí torí pọ́nà ò ti wá sí ọbí lágbájá ayé tí ò wá dá no má ro bẹ́ẹ̀ tó bá ti ro bẹ́ẹ̀ ọ̀n tẹ́ra rẹ nìyẹn. kún àní dúníyà fatina ó ṣeun. wàlá tamukus alálìbàlíwá hazina. so la tamukus alálìbàlíwá hazina wọ́n tún wá jókòó lórí àwọn àdánwò tó bọ́ lẹ́yìn tí wàá máa banújẹ́ gbogbo ìgbà ọwọ́ kárí bọ́ọ̀nù ọ̀wá jáde kó lé mọ́ ọwọ́ ń ronú àárọ̀ ó ronú ọ̀sán ó ronú alẹ́ ó ronú ọkàn fi ronú para rẹ lásán tó o bá dẹ̀ kú ọkú lórí ite aláyé ò tún máa sáyé lọ ayé ò tún máa jáyé ìwọ náà wà àwọn tó ti kú láti jọ ìnà àwọn tán ti lọ sáyé wàá jáyé mọ́ torí pé àwọn kú so tí wọn náà bá fi ronú para rẹ tó o ṣera rẹ léṣe ayé ò tún máa jáyé kò sí nǹkan kan gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ti ṣera rẹ lóṣè tó ti para rẹ nítorí ìbànújẹ́ depression tó wọ̀ àdánwò tó náà bá fi kàn ó wá para rẹ dákun lájọ tó ti para rẹ sáyé wàá jáyé mọ́ ọkọ àtìyàwó wọn ò sún mọ́ra wọn mọ́ bàbá àtọmọ wọn ò jọ ṣe mọ́ ayé tó ń kọ́ntínú ní so ìwọ ni ọmọ para rẹ̀ wàlá tamukus alálìbàlíwá hazina. ọlọ́run bó fọ́n sùúrù yóò sì yọ kó nú àdánwò àtẹnìkọ̀ọ̀kan wa náà. idha ishtadda dhalamu asahi fasbir. fàkúfà ni ọ̀ṣẹ́un. fa awshaka an yakuna subha yufuse. فأوشك أن يكون الصبح يفسر. mẹ́sẹ̀jì tá à ní pàṣẹ farabalẹ̀ wá wí báyìí. إذا اشتد الظلام أصاحي فاصبر فأوشك أن يكون الصبح يسفر. فأوشك أن يكون الصبح يسفر. إذا اشتد الظلام أصاحي فاصبر. ìwọ ọ̀rẹ́ mi إذا اشتد الظلام tó sunkún tó bá sú biribiri ọ̀gbọ́ tó kúnkùn tó bá sú biribiri ìwọ ọ̀rẹ́ mi ṣe sùúrù lásìkò gbà tí ó sú biribiri ṣe sùúrù ìwọ sáà máa ṣe sùúrù máa mú mára. إذا اشتد الظلام أصاحي فاصبر فأوشك أن يكون الصبح يسفر. أوشك أن يكون الصبح يسفر ó ti súnmọ́ àsùnbà ti dé tán àlìfájàrí ti dé tán ilẹ̀ ti mọ́ tán ilẹ̀ ń bọ̀ wá mọ́ so wàá padà kú ònú òkùnkùn yẹn tó bọ́ sínú mọ́lẹ̀ so àdánwò tó wà nú ẹ̀ tí ń bọ́ fínra lónìí ṣe sùúrù ìwòsàn ti dé tán àìsàn tí ń ṣe ọ́ yẹn ìwòsàn ti dé tán àìní tí ń bọ́ fúnra yẹn níní ti dé tán àìbẹ́gbẹ́ pé tí ń bọ́ fúnra yẹn ó ti bẹ́gbẹ́ pé tán tó bá ṣe sùúrù. ṣáka yakuna òkùnkùn nílò ìjọba lọ́wọ́ nìyẹn tó bá wá ṣe sùúrù ìmọ́lẹ̀ ó padà dé àárọ̀ ó padà dé òun ó padà tàn sáyè ṣe sùúrù ni. Rakallahu la takifuru idha ma usibuta bi ayyina ibatin salama usibuta bi ayyina ibatin salama. ìwọ náà bí tí wọ́n bá ọ sọ̀rọ̀ Ọlọ́run bá mójútó ọ. Rakallahu la takifuru idha ma. má torí àdánwò tó bọ́ ọ sọ́ra rẹ di kèfèrí má torí àdánwò tó bọ́ ọ sọ́ra rẹ dẹlẹ́bọ má torí àdánwò tó bọ́ ọ sọ́pọ̀ ṣètò Ọlọ́run ọba mọ́ má ṣe kèfèrí torí ẹ̀. La takifuru idha ma usibuta bi ayyina ibatin salama usibuta bi ayyina ibatin salama. èyí ó wúwo àdánwò tó léwu kí wọ́n fi kàn án tó bá ti débọ̀ má di ẹlẹ́bọ nítorí ẹ̀ o má di kèfèrí nítorí ẹ̀ o má sọ́pọ̀ ṣètò Ọlọ́run mọ́ nítorí ẹ̀ o ibi tó Ọlọ́run fẹ́ lọ náà bí wọ́n léèrè àwọn náà ràdánwò tiwọn o ibi tó fẹ́ sá lọ tó fi lọ́ọ̀sì ìsìláàmù mọ́ àwọn náà kan tiwọn olúkálukú ní kan tiẹ̀ o so mọ́ àtúndì ẹ̀dí kèfèrí o. Alayka bihamdi rabbika kulla hinin kulla halin alayka bihamdi rabbika kulla halin wala taku'ud ala subuli dolali wala taku'ud ala subuli dolali. Alayka bihamdi rabbika kulla hali gbogbo òṣèṣí tó bá bára rẹ
gbogbo condition tó bá bára rẹ gbogbo situation tó bá bára rẹ máa sọ pé alhamdulillah 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 ala kulli hal lórí gbogbo condition sí tó bá bára rẹ sá máa dúpẹ́ fọ́lọ́run. wala taq'ud ala subuli dalali. má jókòó sójú ọ̀nà àánú àwọn ojú ọ̀nà àánú tó wà máa ṣe àìmọ́re sọ́lọ̀ má jókòó síbẹ̀ má jẹ́ kíyẹn ó kó papá mọ́ra tó máa jẹ́ kí alhamdulillah tó máa jáde lẹ́nu ẹni ìyẹn ni solution. wala tasakhat lima yaqudil hakimu fa inna allaha bil akhfa alimu. wala tasakhat má sì ṣe máa bínú lima yaqudil hakim tí Ọlọ́run ọba tó yẹ kó ló gbé jù tó mọ̀ mí òun ló dá mi òun ló dá ọ ó mọ gbogbo ohun tí ó ṣe wá ó mọ gbogbo ẹ̀ so tó bá ti wá dájọ́ kan má bínú sí kéèyàn wà ń bínú sọ́lọ̀ sọ́lọ̀ ṣe bínú sí ni. fa inna allaha bil akhfa alimu. kéèyàn kan wá sọ pé ní tọ́lọ́run ọba tó bá faburú sí òun báyìí Ọlọ́run ọba ló sọ́ọ̀tì kí ló kan Ọlọ́run kò sí ní tó kan Ọlọ́run ó ti dá àwọn tó jù ọ lọ so ìwọ lọ ní bínú sọ́lọ́run lórí tó bá ṣe ó tún dúpẹ́ fún ni torí pé ní bil akhfa alimu anallaha bil akhfa alimu in tó pamọ́ tí wọ́n ò ríhun nípa àdánwò tó ṣẹlẹ̀ sí ọ in tó pamọ́ jù Ọlọ́run ọba ló mọ̀ ọ́n so òun wá ló mọ̀ in tó wá yí ọ lásìkò gbà ló fi kàn ọ́n ṣe sùúrù lórí ẹ̀. wàlá tadiri jazal mubutalina. wàlá ò tẹ̀dẹ̀rí jazal mubutalina. wàlá tadiri jazal mubutalina. lẹ́yìn náà ni ó wà ń bẹ̀ wọ́n jámù náà nù. lasọ̀rọ̀ lè ibùtìlá wùlàdé kazẹ́nà. lasọ̀rọ̀ lè ibùtìlá wùlàdé kazẹ́nà. wọ́n láwọn tẹ́dẹ̀rì ká ní kó ọba mọ̀ ni. jaza alimubutalina. ẹ̀san tí ń bẹ fún àwọn tọ́lọ́wọ́ bá bá fàdánwò kàn. alimubutalina. àwọn tí Ọlọ́run bá fàdánwò kàn tó bá mọ ẹ̀san tí ń bẹ fún wọn ni. lasọ̀rọ̀ lè ibùtìlá wùlàdé kazẹ́nà. àdánwò tọ́lọ́wọ́ bá fi máa kan ní ọ̀ṣọ́ ni ìbá jẹ́ lọ́dọ̀ rẹ̀ ọmọ rí gẹ́gẹ́ bí ọ̀ṣọ́ ni pé you want more ó tún máa fẹ́ sọ pé you want more torí ọ̀ rí pé ní ọ̀ṣọ́ ni ká ní kó bá mọ ẹ̀san tí ń bẹ fún un. fa innal mar'a yudriku bil bala'i makanan aliyan hasibar radai. fa innal mar'a torí pé ọmọ nìyàn yudriku bil bala'i ipò tó ga Ànábì ló jẹ́ yé wa bẹ́ẹ̀ o pé àwọn ọbọ̀ kan wà tó yẹ pé ní naturally ọ̀ lè débẹ̀ ṣùgbọ́n pẹ̀lú àdánwò tọ́lọ́run bá fi kàn ló sì ní kó débẹ̀ kí dárọ́jà rẹ̀ ó débẹ̀. makanan aliyan hasibar radai. bọ́ bá ṣe yọ́nú sí àdánwò tọ́lọ́run fi kàn òun tó ní àyè rẹ̀ ó sì ga tó ebe wọ́n pẹ̀lẹ́ kan ní Baitul Hamdi kí ló fa tọ́lọ́run fi ní kí wọ́n kọ́ Baitul Hamdi fún yàn ṣe bẹ́rù tọ́lọ́run bá dánwò tó fọmọ dánwò tó sì tún dúpẹ́ fọ́lọ́run lórí rẹ̀ Ọlọ́run ẹ̀ ó sì tún dúpẹ́ ọgbà àdánwò tẹ́mi Ọlọ́run wá fi kàn ó sì dúpẹ́ lórí Ọlọ́run ẹ̀ bá ń kọ́lé kan fún lálìjánnà ẹ wá pẹ̀lẹ́ òní Baitul Hamdi pẹ̀lẹ́ ọpẹ́ so bí ìwọ náà ipò tó lérò pọ̀ lè dé tó bá ṣe sùúrù lórí àdánwò tọ́lọ́run bá fi kàn ipò rẹ̀ ó dẹ̀ tún ga bẹ́ẹ̀ lọ́jọ́ gbìn dàlùkìyàmọ̀ yóò tún ga. makanan aliyan tó Ọlọ́run bá dánwò ni kódà ó rí gẹ́gẹ́ bí ọ̀ṣọ́ ni pé kí kọ́lọ́run bọ́ba ṣùgbọ́n lórí bàbá ti yọ́nú sí ni o kì í ṣe pé ẹni tí wọ́n ń bínú sọ́lọ̀ lórí Ọlọ́run bó wo ó fẹ́ fi wo ìgbàgbọ́ rẹ ó fẹ́ fi wo reaction rẹ reaction yẹn gẹ́gẹ́ lọ́lọ́run bá nídìí ní moment tó dán wò kọ́lọ́run kó dákun kó má fa àdánwò bú kàn wá. àmín. tí ó ju agbára wa lọ kọ́lọ́run má fi kàn wá á dá àdánwò ṣùgbọ́n tí ó tágbára wa ò ní lè gbé Ọlọ́run dákun má fi kàn wá ó dákun Ọlọ́run. ala adinal bala'i khayya tujza fa in tasbir fa innaka lasta tukhza. so lórí ala adinal bala'i khayya tujza ìwọ ọmọ ìyá mi kò sí bàdàn òun ṣe lè kéré tó ìlànà ìsọ pé ní kódà tó fi jẹ́ lórí ẹ̀gún yushakuha ẹ̀gún tó bá gúnyàn báyìí tó bá gúnyàn lọ́wọ́ prick àbí kílẹ̀ ń pè so tó bá gúnyàn lọ́wọ́ báyìí Ọlọ́run bó sì tún sẹ́yìn lẹ́sàn lórí pẹ́gùn gúnyàn lọ́wọ́ sọ pé tó tún kéré jù náà kíní nìyẹn so kọ́ wá tún wá wo àwọn míì tó tún wá lágbára jù báyìí náà Ọlọ́run máa sàn yẹn lẹ́sàn so lórí àwọn àdánwò tó náà bá dẹ̀ fi kàn yẹn tó bá ṣe sùúrù falasta tukhza lasta mukhzan Ọlọ́run ò ní dojú tì ọ lórí ẹ̀ kò ní yẹ̀yẹ́ lórí ẹ̀ Ọlọ́run ní yẹ̀yẹ́ wàá tún padà gbayì lórí ẹ̀ ni.
فإنا لامرى لله فاعلم إليه غدا سنرجع صاحب فهم فإليه غدا سنرجع صاحب فهم فإنا dájúdájú àwa لامرى لله فاعلم lillahi àwa Ọlọ́run ló ní wa inna lillahi náà nù ọtí rí inna lámìrọ́ lillahi lillahi tọ́lọ́ ní wa kò sí iyèméjì bẹ́ẹ̀ fa'alam lọ jẹ́ kí yìí ó mọ ọkọ ọmọ yẹn dájú jó yí ọbẹ̀ ẹ̀hẹ́. ilayhi gadan. ilayhi ọ̀dọ̀ Ọlọ́run náà sì rèé gadan tó bá tún di lọ́la. sanariji'un ọ̀dọ̀ rẹ̀ láti padà sí. fafham. so ìwọ ọmọ ìyá mi gbọ́ yẹn yé ìwọ ọ̀rẹ́ mi. ilayhi gadan sanariji'un fafham. bá ti gbọ́ yẹn yé ọ̀ ní problem. so Ọlọ́run ti fàdánwò kan ọ̀dọ̀ ẹ̀ náà lọ padà sí olóṣì ní ó ṣe sùúrù lórí àdánwò ó tún ní ọmọ wa ràn lọ́wọ́ lórí àdánwò pẹ̀lú ìrun àti sùúrù so ọba tó ti fún ọ náà ló ti fún solution. لدفع مصيبة فادع المجيبة فما يدع المجيب فلن يخيب. لدفع مصيبة wọ́n máa gbọ́ فادع solution wa rè láti ti àdánwò tó bá bọ̀ láti tì í dànù fádìí al-mujiba Ọlọ́run bá ti máa jẹ́ pé ẹ̀dá ni kò pè. فمن يدع المجيب فلن يخيب. فمن يدع المجيب ẹni tó bá ti wá pé Ọlọ́run bá ti máa jẹ́ pé ẹni o فلن يخيب. láíláí ẹni bí ò ní pòfo kò ní pòfo. فلا يخفى عن المولى خفي فإن الله للأحياء غني. lọ́mọ pé فلا يخفى kò pamọ́ عن المولى خفي. bó sì lè wù kó pamọ́ tó kó gbéra ẹ̀ pamọ́ tó láyé kò pamọ́ fọlọ́run. فإن الله للأحياء غني. torí pé ní Ọlọ́run ọba gbogbo ẹ̀dá tó dá sáyé gbogbo alẹ̀ tí ń sẹ̀mí láyé ọba tó rọrọ̀ ni yóò sì máa rọ̀ wá lọ́rọ̀. rọrọ̀ yóò rọ̀ wá lọ́rọ̀ so gbogbo ohun tó lè fi ti àdánwò yẹn dànù fún ọ gbogbo ohun tó lè fi rẹ̀ ọ́ lẹ́kún ní bẹ lọ́dọ̀ rẹ̀ so tó bá tó wá ń bínú sẹ́yìn tí ó rẹ̀ ọ́ lẹ́kún bó ló ṣe fẹ́ rẹ̀ ọ́ lẹ́kún mọ́ so Ọlọ́run nìkan ló lè rẹ̀ ọ́ lẹ́kún so ọ̀ wá ní bínú sí ọ yọ́nú sí tó wá ti wá yọ́nú sí yóò wá padà rẹ̀ ọ́ lẹ́kún torí pé nǹkan níyù ni. عليح على الدعاء ولا تكسل وعن عرش تضرع لا تنزل. farabalẹ̀ wí báyìí pé عليح على الدعاء ولا تكسل وعن عرش تضرع لا تنزل. عليح على دعاء ولا تكسل وعن عرش تضرع لا تنزل. عليح على الدعاء. عليح على الدعاء. عليح على الدعاء. wọ́n kókó lórí àdúrà. ولا تكسل. má rojú jákàdúrà rẹ ó pọ̀ má rojú má rojú má rojú má rojú má jòrò ojú ó mú ọ. وعن عرش تضرع لا تنزل وعن عرش تضرع لا تنزل. ìtumọ̀ pé ní la tanazal má sọ̀kalẹ̀. تنزل عن عرش kúrò lórí àga àláràṣí àtàdọ́rùn ìmọ̀ farara rẹ̀ fọ́lọ́n. ìtumọ̀ pé ní ìmọ̀ farara rẹ̀ fọ́lọ́n má jẹ́ ó sú ọ má jẹ́ ó sú ọ gbogbo ìgbà má bẹ lọ́hùn àdánwò bọ̀ máa bẹ lọ́hùn àdánwò bọ̀ máa bẹ lọ́hùn mójútó tẹ́ńpẹ́lẹ́ máa bẹ́ torí kò náà ló lè dán lóhùn ẹni tó bá sì ń pè é kò ní dójú tì í so mọ́jọ́ ó sú ọ mọ́ fara rẹ̀ lọ sọ́dọ̀ Ọlọ́run gbogbo ìgbà àti sọ pé àlékà tán lẹ́ẹ̀kan náà ibi ìlà àtún dúró sí fún ọjọ́ tòní a tún máa tẹ̀síwájú lórí ẹ̀ tó bíi pé àwọn àdúrà tá a tún máa ṣe tádánwò bá tún kàn wá tọ́lọ́run bá fi dán ọ wá gbogbo ẹ̀ náà là á mú wá fún wa pẹ̀lú ògo tọ́lọ́run inshallah ní next program wa kọ́lọ́run bá kódà tún kó sọ ẹnì kọ̀ọ̀kan wa jùgbà náà lọ gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá lẹ́ẹ̀kan sí Ọlọ́run ní fàbúrú ṣe yín o ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa Ọlọ́run ní jẹ́ kó di àdánwò burúkú Ọlọ́run ní jẹ́ kó sọ̀kalẹ̀ sọ́dẹ̀ yín Ọlọ́run mọ̀ bá ṣàlékún azìkì àlékún dáadáa Ọlọ́run mọ̀ bá ṣe fún yín ọ̀là la hawla wala quwwata subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.